أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àwa tọrọ kẹ́gẹ́ fún gbogbo àrúṣe Ọlọ́run tán ti ṣípò padà ọbẹ̀ láti rí ànábì wa Ádámà alayhi salatu wa títí tó fi dé salam ànábì wa Muhammad sallallahu alayhi wa wal-muslimin wal-muslimat wal-mu'minina wal-mu'minat àtọ̀gbà tí gbogbo àgbà ló kú lọ́n kọba mójúkó láì fi wọn àmín láì ní sí Ọlọ́run àmín gbogbo ayẹni àtẹ́ǹbẹ̀lẹ́ ilẹ̀ ayé kọba àfisọ́ rẹ̀ sọ wọn àmín lábẹ́ kọ́kà náà kúnra ẹni rẹ̀ àmín kófisọ́ rẹ̀ sọ gbà láàpọ̀ láì ní sí Ọlọ́run àmín afáwà Jamiu anakumullah ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí ìjọ tọ́ kí ọkùnrin àtobìnrin kí wọ́n máa bára wọn lájọṣepọ̀ àbí kí wọ́n máa bára wọn sùn nígbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ sọ lẹ́tọ̀ọ́ sí ń tọ́ dáa ní kí ọkùnrin àtobìnrin kí wọ́n máa bára wọn lájọṣepọ̀ nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ torí a máa rí gbọ́ pé ọkùnrin mi ò ní òun ò lè ṣe kóun má bo obìnrin sùnjọ́ kan bẹ́ẹ̀ láti máa rí gbọ́ pé obìnrin mi ò ní tọkùnrin ọba súnmọ́ òun jọ kan ara òun èyá bẹ́ẹ̀ tó wá ní lórí social media oríṣiríṣi kan là ń rí táwọn ẹ̀gbọ́n táwọn kan mọ̀ ní ìwọ obìnrin tó ń bá ṣe nǹkan oṣù lọ bọ́kùnrin ọba ti lè súnmọ́ ẹ nígbà yẹn ọkùnrin yẹn kò nífẹ̀ẹ́ rẹ ni kí lọ́lọ́run wá sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani Karim. A'udhu billahi minash shaitanir rajim. gbogbo kan Kùránì dá sí. Bismillahir rahmanir rahim. àbí tẹ́yọ̀ bá ti bá pàdé ní Al-Qur'ani nìkan ló kù ní ọmọ òkú báyà Kùránì ọ̀dá sí. Wa yasalunaka anil mahidi. nínú Suratul Baqarah Ọlọ́run tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí báyìí. Qul huwa hadha fatanzilu nidaha fil mahidi. Suratul Baqarah chapter 2 verse 222. Wala taqrabunna hatta yatahurna fa idha tatahurna. bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Wa yasalunaka anil mahidi. Ọlọ́run ní wa yasalunaka anil mahidi. Ọlọ́run ní ìwà ní Muhammad. Sallallahu alayhi wa sallam. ọkọ àti ìyàwó àtọkọ wọ́n wá béèrè lọ́wọ́ wa ní Muhammad. Wa yasalunaka anil mahidi. ìjà ọlẹ́tọ̀ káwọn máa bára wọn sùn nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nígbà tó bá rí nǹkan àlejò rẹ̀ àmọ́ gbà tí ọ̀wá sí Muhammad mọ́ yìí. Sallallahu alayhi wa sallam. Al-ulama warasatul anbiya. àwọn àfa àwọn wọlé bá ànábì Ọlọ́run nídìí eléyìí wá àfa àdúgbò àwọn tó ń jẹ́fà lélẹ́rí àbí àwọn tó ń jẹ́fà fún ládùúgbò Ọlọ́run ni wọ́n á bá ẹ. Wa yasalunaka anil mahidi. ìwọ ìmáàmù àdúgbò àwọn tó ń kírun fún ní mọ́sálásí Ọlọ́run ni wọ́n á bá ẹ. Wa yasalunaka anil mahidi. ìwọ àfa sàlátù Ọlọ́run ní àwọn jàmá alásàlátù rẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ rẹ. Wa yasalunaka anil mahidi. ìwọ eléyìí ìjọ àwọn tó ń ṣe lérí fún Ọlọ́run ni wọ́n á béèrè lọ́wọ́ rẹ. Wa yasalunaka anil mahidi. ọkọ̀ àjẹ́wò àgbà pé ṣé sọ́lẹ̀tọ̀ ká súnmọ́ra wa sọ́lẹ̀tọ̀ ká máa lọ́ra wa sọ́lẹ̀tọ̀ ká máa bá ara sùn nígbà tí ìyàwó àwọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Qul huwa hadha fatanzilu nidaha fil mahidi. ìwọ ni wọ́n bá béèrè yìí lọ́wọ́ rẹ wá sọ fún wọn pé ntí ọ̀dà ni. Qul huwa hadha fatanzilu nidaha fil mahidi. Ọlọ́run sọ fún wọn pé ntí ọ̀dà ni táwọn ìgbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí àsìkò ẹ̀gbin ni àsìkò tí ọ̀dà ni kí ìwọ ọkọ kó o jìnnà sí ìyàwó rẹ lásìkò yìí ìjìnnà sí Ọlọ́run ọba sọ ní pé kèsè pé báyẹ̀ níjọ sunú ilé ẹjọ́ mọ̀ sunú ilé ìjìnnà sí Ọlọ́run ọba sọ ní pé kèsè pé tó bá dáná fún ò ní jẹ ẹjọ́ mọ̀ ẹjọ́ oúnjẹ tó bá dá ìjìnnà sí Ọlọ́run ọba sọ ní pé kèsè pé báyà tí bá ń bọ́ sọ ò ní dá lóhùn ó máa dá lóhùn ọmọ jẹun rẹ̀ ẹjọ́ máa sọ eré bẹ́ẹ̀dì ẹjọ́ máa sọ mọ́ ẹjọ́ máa sọ̀rọ̀ sí ayín ẹjọ́ máa fọwọ́ ara yín làmọ́ ẹ̀ níjọba ayín lájọṣepọ̀ lọ́wọ́ bá sọ ìfọ́. Qul huwa hadha fatanzilu nidaha fil mahidi. ìṣó. Wala taqrabunna hatta yatahurna. ọlọ́run wala taqrabunna ẹ má bá ayín lájọṣepọ̀. Wala taqrabunna hatta
يطهرن. ọlọ́ni ìwọ kan má mú nǹkan ọmọkùnrin rẹ má ti bọnú nǹkan ọmọbìnrin ìyàwó rẹ. bẹ́ẹ̀ ni ìwọ ìyàwó náà má ya ìdílẹ̀ fún ọkọ rẹ kóhun náà máa ti nǹkan ọmọkùnrin rẹ bọnú ìdí rẹ nígbà tó o bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ títí tó fi dẹni tọ́ mọ́. ولا تقربون حتى يطهرن فإذا تطهرن. ọlọ́run títí tó fi dẹni tọ́ mọ́ torí pé kí ló fà sọ́wọ́n mi ọlọ́run jẹ́ káwọn pé nǹkan oṣù tí tẹ́ ń sọ yìí tá ń sọ̀rọ̀ lẹ́rẹ̀ yìí ó lásìkò tí wọ́n máa fi ń ṣe ẹlòmíì ń bẹ bóbìnrin bá ti bẹ̀rẹ̀ ìjọ 5 ni ó fi ṣe ẹlòmíì ń bẹ tó bá ti bẹ̀rẹ̀ ìjọ 4 ni ẹlòmíì ń bẹ ìjọ 6 ni ó fi ṣe lọ́ni àtiwọ́ tó ń lo ìjọ 4 àtiwọ́ tó ń lo ìjọ 5 àtiwọ́ ló tó ń lo ìjọ 6 sí láàrin ìjọ 4 náà lẹ́ra nílé mára dúró láti ní kẹ́ẹ̀fì jìnnà sí tọ́lọ́wọ́ bá ní ká jìnnà sí. فأنتن من حيث أمركم الله. ọlọ́run nígbà tí ìyàwó bá ti wá parí nǹkan oṣù rẹ̀ tán yóò wá wẹ̀wẹ̀ pé òun parí nǹkan oṣù wọn gbọ́dọ̀ wẹ̀ kó tó dẹni tọ́ mọ́. ìmọ̀ ìwọ ọmọdé rẹ̀ ọlọ́run ó gbọ́dọ̀ wẹ̀wẹ̀ pé òun parí nǹkan oṣù tí ó bá wẹ̀wẹ̀ pọ́ parí nǹkan oṣù rẹ̀ kìtì má ó gbọ́dọ̀ wẹ̀wẹ̀ sẹ́ni tọ́ mọ́. فأنتن من حيث أمركم الله. ọlọ́run nígbà tó bá ti wá wẹ̀wẹ̀ yìí tán nígbà tí nǹkan oṣù rẹ̀ yìí ti dá tẹ́jà yóò ti wá mọ́ tó wá wẹ̀wẹ̀ pé òun ti parí áìdọ̀ òun ti mọ́ ọlọ́run ẹ mọ̀ wá súnmọ́ra yín gẹ́gẹ́ bọ́lá ọba ṣe pa láṣẹ fún yín. Inna Allah. tún sọ́yà àwọn ké. Fa'antunna min haythu amarakum Allah. mọ ọlọ́run ṣe pẹ́ láṣẹ fún wa ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé àwọn kan bẹ kùtásì ni wọ́n nínú ọkùnrin àwọn kan bẹ wọ́n ti yàyàkúyà nínú obìnrin ọkùnrin lónìí ojú di ìyàwó òun títí ń yàgbẹ́ òun lòun fẹ́ fokó síbẹ̀ o òun fẹ́ wò bó ṣe yọ̀ọ́ ni má fi síbẹ̀. Fa'antunna min haythu amarakum Allah. ẹ̀sìn bá ọlọ́run bá ṣe pa láṣẹ kí ọlọ́run bá pa láṣẹ ibi tí ìyàwó rẹ̀ ti ń gbà bímọ ibi tí ti ń gbà ṣe nǹkan oṣù yìí nìwọ ọkọ lẹ́tọ̀ọ́ láti fi okó rẹ̀ sí. ìwọ ìyàwó ibi tó ń gbà bímọ tó ń gbà ṣe nǹkan oṣù yìí òun ló gba ọkọ rẹ láàyè láti ní kó fi nǹkan ọmọkùnrin rẹ̀ síbẹ̀ ọlọ́run ẹ má fi nǹkan ọmọkùnrin síbi ibi tá ọlọ́run ọbọ̀ fọwọ́ síbi tá àpáyín láṣẹ eléyìí so. Fa'antunna min haythu amarakum Allah. má bọ̀. Inna Allaha yuhibbu tawabina wa yuhibbu mutatahhirin. torí pé ọlọ́run ń nà lọ́ àdájọ́ ọlọ́run ọba a máa nífẹ̀ẹ́ ẹni tí bá ń túbá ìwọ tó ti ṣe tí ọ̀dà ṣáájú báyà ọ̀mọ̀ ní pé kò dáa ká máa súnmọ́ ìyàwó wa nígbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìgbà tó ti wá ń gbọ́n tá à ń wí yìí túbá mọ́ sì débẹ̀ mọ́. Inna Allaha yuhibbu tawabina. ọlọ́run inna Allaha yuhibbu tawabina. pé dáadáa. Inna Allaha yuhibbu tawabina. inna Allaha yuhibbu tawabina. àwọn ọlọ́run bá nífẹ̀ẹ́ ọ̀fẹ́ ni tí máa ń tọrọ àforíjì báyàwó ìyàwó ńgbà tí wọn náà mọ̀ ní pé tí èèyàn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò dáa kọkùnrin máa súnmọ́ ẹni wọ́n ti wá súnmọ́ ọbẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù àmọ́ nígbà tó ti wá gbọ́wọ́ ọlọ́run ọba yìí túbà má sì débẹ̀ mọ́ àlòmíràn ní kíni ṣèbí ìgbà tẹ́jẹ̀ bá ń jáde yẹn ṣèbí ká má fòkó wa sí lọ́dáyì ni ẹja fi kọ́ńdọ̀mù sí má wulẹ̀ fi kọ́ńdọ̀mù síbi okó rẹ tó fi bóbìnrin lájọṣepọ̀ tó bá ti ṣe rí má ṣe mọ́ wá tọrọ àforíjì kò ń bẹ̀ nso. Inna Allaha yuhibbu tawabina wa yuhibbu mutatahhirin. wa yuhibbu mutatahhirina. àwọn ọba tó máa ń nífẹ̀ẹ́ ni tó bá mọ́ bí wọn obìnrin bá ti parí nǹkan oṣù rẹ̀ tán láàrin ijọ́ 5 tó fi ń ṣe yìí àbíjọ́ 6 ni tètè wẹ̀ pé o ti parí nǹkan oṣù rẹ̀ yìí kọ́ ọ̀dẹni tó mọ́ mọ́mọ́ wá gbé àìmọ́ yìí mọ́mọ́ gbé káàkiri tó bá ń gbé káàkiri ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ rẹ̀ tá à ń gbà yẹn ìwọ tó bá mọ̀ ó ti mọ̀ náà ni tètè ṣe kíni tètè máa jẹ́ nìkan tí ó tètè máa mọ́ rà nígbà tó bá ti parí nǹkan oṣù rẹ̀ nso. Nisa'ukum arsulakum. náà. Fa'tu arsakum anna shi'tum. ọlọ́run àwọn obìnrin yín aṣọ òbora wọn jẹ́ fún yín ẹ máa ká mọ́ wa. Nisa'ukum
أرسلكم نعم so. فأتوا أرسلكم أنا شئتم. Ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni ẹ̀yin ọkùnrin aṣọ ìbora lẹ jẹ́ fáwọn ìyàwó yín káwọn náà máa ká máa yín ká máa lọ́ máa yín ká máa dì máa yín ká máa kísì yín ká máa fọwọ́ ara yín la. وقدموا لأنفسكم. Ọlọ́run ní bọ́kọ àti ìyàwó bá fẹ́ súnmọ́ra wọn tẹ̀ bá fẹ́ lọ́ra yín tẹ̀ bá fẹ́ dì mára yín ìwọ ọkọ má sọ fún ìyàwó rẹ pé máa sọnù lé kí n lọ lọ ìwọ ìyàwó ìwọ náà máa ń fọ akọ rẹ mọ́ra pé máa bọ̀ wá ká lọ́ra wa Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. وقدموا لأنفسكم. Ọlọ́run ní ṣáájú kọ́kọ́ àti ìyàwó tó bá wọn sùn iyì ni fún ọkọ kọ́kọ́ lè sinra kó sinra tọba ìwọ lọ́wọ́ kọ́ sinra ìwọ kan tọba wá sinra tán ó wà sùn sí ibi bẹ́ẹ̀dì ìyàwó rẹ náà wọn lè sinra táwọn ìgbà tí ìyàwó náà ń sinra lọ́wọ́ òun náà ti mọ̀ pé ntọ́kọ òun fẹ́ ṣe ni pé àwọn jọ fẹ́ ṣeré ọmọ ẹ̀mí àyìn méjì ó ti wà ń bẹ̀ àìkàn sàdédé kí ara nímú kéèyàn máa lọ́ra ẹ̀nìyàn. وقدموا لأنفسكم. Pápá àti ìyàwó bá fẹ́ bára wọn lájọṣepọ̀ náà ni ẹ gbọ́dọ̀ ṣeré ìfẹ́ ìwọ ọkọ kìsì ìyàwó ẹ pé ìyàwó ẹ ní sùtì ìwọ ọkọ pé ìyàwó ẹ ní ọ̀rìn ìwọ ìyàwó pé ìyàwó ẹ ní dàlí ìwọ ìyàwó pé ìyàwó ẹ ní sùtàt Ọlọ́ni ẹ pé ara yín láwọn ọkọ tí ó máa dùn mọ́ra yín ẹ wá kìsì ara yín ẹ máa fọwọ́ ara yín la ìwọ ìyàwó fọwọ́ gbé nǹkan ọkọ rẹ jó ìwọ ọkọ fọwọ́ mú ọyàn ìyàwó ẹ fọwọ́ ra kó wọ́n mú ìyàwó rẹ fi ṣeré jẹ ètè ẹ̀ tutọ́ sí lẹ́nu láàárẹ̀ fọwọ́ ara rẹ̀ dì mọ́ ẹ ò má sí ara yín ṣáájú kẹ tó máa bára yín sùn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ so. واتقوا الله واعلموا أنكم ملاقوه. واتقوا الله ẹ páyà Ọlọ́run níta bá ní ẹsẹ̀ ní ẹsẹ̀ ìwọ ìyàwó má sọkọ rẹ di igbá ìwọ ọkọ wọn náà máa sọ ìyàwó rẹ di ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí àwọn ìyàwó mi ti sọ ọkọ wọn di igbá àwùyọ tọpọ àtọ́bá wù wọn máa fọkọ wọn dá àwọn míì náà nísìnyí lọ́kùnrin wọn ti sọ ìyàwó wọn di ẹrú àtọ́bá wù wọn ni wọ́n máa fi ìyàwó Ọlọ́run ní má ṣe bẹ́ẹ̀ ẹ páyà Ọlọ́run ẹ má sọ ìyàwó yín dẹrú ọkọ náà má sọ ọkọ rẹ di igbá àwùyọ tọmọ ṣe ó bá ṣe wù ọ́. أنكم ملاقوه. nso. وبشر المؤمنين. Ọlọ́run ìró ní fọ́nrán tó gba Ọlọ́run wà gbọ́ ẹni bá gbọ́ Ọlọ́run bá gbọ́ nú ọkọ kò ní sọ ìyàwó ẹ̀ dẹrú ẹni bá gbọ́ Ọlọ́run bá gbọ́ nú ìyàwó kò ní sọ ọkọ rẹ̀ di igbá àwùyọ kò ní sọ ọkọ rẹ̀ di tí ó máa pàṣẹ lérí ẹni bá gbọ́ Ọlọ́run bá gbọ́ nú ọkọ òun náà ní rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí tí ò jẹ́yàn wọ́n máa páyà ara wọn wọ́n máa ṣe tọ́tọ́ lára wọn wọn ò ní ṣe ntọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ ntọ́lọ́wọ́ ọba fẹ́ ni wọ́n máa ṣe nídìí eléyìí. wabashiril mu'minin. wọ́n bá sílẹ̀ mọ́mìnì ìwọ ní fáwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ náà tẹ̀lé tọ́lọ́ nílẹ̀ àfihàn ni ọ̀rọ̀ ayọ̀dá lérí pé ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó máa bára wọn ṣeré ká máa bára wọn sùn ká máa lọ́ra wọn nígbà tí ìyàwó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nítorí ọ̀rọ̀ adá lérí ẹni tá a sọ yìí náà Ọlọ́run bá kọ́ bá fi bá kà sí. Àmín. Ọ̀ọ́lá ẹni sí Ọlọ́run. Àmín. Ọ̀ọ́lá jẹ́ kan oṣù ẹ̀. Ọ̀ọ́lá àmì ó bá gbé tí ẹ̀tún wọlé kọ́mọ́ gba tòsí jáde. Àmín. Torí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà ní pọ̀pá. Ní pọ̀pá. Ó lè ta bọ́kùnrin kọ́ta àbóbìnrin. Ẹni tá a bá kọ́ lọ tún bẹ̀ ṣe ẹni bá tá a bá kọ́ lọ tún bẹ̀ ṣe. Subhana rabbika astama yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sallu ala rasulika. Sallallahu alayhi wa sallam.